jalè lẹ́yìn nìyẹn bọ́n ṣe kúrò ńbẹ̀ so wọ́n wá mú orí àká orí ìgbò wọ́n gbé sínú àpẹẹrẹ nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n gbé síbẹ̀ wọ́n ṣàṣe gbogbo àwọn nǹkan ètò tó máa ṣe wọ́n ṣe sínú kòkò wọ́n á gbé sínú àpẹẹrẹ wọ́n wá gbèrú àká ìyẹn ìyàwó ìgbò wọ́n gbèrú ó dẹ̀ ti lóyún gbà yẹn so wọ́n ṣe mú ìrìn àjò wọn pọ̀ nìyẹn wọ́n wá ń bọ̀ pàtó máa dé ìlú kan tí wọ́n ń pè ní Ìgbù ibẹ̀ náà ti bá obìnrin Òjòwú ìgbà tó wá ń bọ̀ tó máa dé odò Ọ̀ṣun tó wà ní ìkọjá ọ̀gbẹ̀rẹ̀ wọ́n yà kákàkiri o ká má jẹ́ kí tàn yẹn gbòjù so owó ibi tó ti ṣàìtò tó ti tẹ̀lé tó ti tẹ̀lé sí so ìgbà tó máa dé tó ń kọjá ọ̀gbẹ̀rẹ̀ odò Ọ̀ṣun yẹn wọ́n débẹ̀ odò yẹn wá kún gan ìsọ́nà àti kọjá màmá ìyá tó bí Ògbòrògàndà tí ń jẹ́ Ọbàntà ìyá ẹ̀ Gbòròwó bó ṣe fi ara ẹ̀ ṣe afárá lórí orí yẹn nìyẹn ló bá ní kó máa kọjá anybody ń kọjá bàtọ́ máa fi kọjá tán tó wá ní òun fanamá òun bọ́ sódì kejì bàtọ́ máa wò fúri pútipú odò yẹn ti wá lọlẹ̀ so bó ṣe wá gbé màmá ẹ̀ ni bọ́n dẹ̀ ṣe gbé wọn gbé bọ́ sí etí odò gbígbé bọ́ sí etí odò tán wọ́n sin síbẹ̀ ó wá pe màmá ẹ̀ pé Gbòròwó kóun lè mọ̀ pé ẹ̀yin gangan yẹ jẹ́ ìyá òun ẹ fóun lápẹẹrẹ nǹkan tó máa rí bí ẹ̀dọ̀ ńlá kan ṣe jáde nìyẹn ẹ̀dọ̀ ẹ̀ ni wọ́n gbé wá sí ìsòkù bíbáyìí tí wọ́n ń pè ní Ọ̀ṣun Gbòròwó tí wọ́n fi ń bọ odò yẹn so kan tó débẹ̀ yẹn wọ́n ti dé ìlú kan tí wọ́n ń pè ní Ìgbù ibẹ̀ ni mò ń bọ̀ Ìgbù yẹn ìrókò kan wà ńbẹ̀ ìrókò yẹn wà lọ́nà ẹgbẹ́ ọ̀nà ni ìrókò yẹn wà so bí ìrókò yẹn bó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yẹn òrìṣà kan wà nínú ẹ̀ tí kì í jẹ́ kẹ́nìbọ̀dì ó kọjá kò ní jẹ́ kẹ́nìbọ̀dì ó kọjá kò sí bó ṣe lè lágbára tó bá débẹ̀ ilẹ̀ máa ṣú òdì lè kọjá tó bá padà sẹ́yìn ilẹ̀ máa mọ́ tó bá tún wá ní kó máa lọ ilẹ̀ máa tún ṣú so ìgbà tó ń Ògbòrògàndà tó máa débẹ̀ yẹn tó fẹ́ kọjá lára ìrókò yẹn ilẹ̀ ṣú ọba sọ pé ilẹ̀ ti ṣú pé káwọn wá bìkan sùn sí ìgbà tó máa padà sẹ́yìn ṣe lọ rí pé ẹ̀yìn mọ́ ibi táwọn lọ ṣókùnkùn ìgbà tó máa débi tí wọ́n ti ní kán ti túnlẹ̀ ṣe káwọn ṣe lè bẹ̀rẹ̀ tún ṣókùnkùn tíbi tán ti ń bọ̀ nídìí ìrókò ẹ̀ tí yẹn tún mọ́ wọ́n ṣàṣe bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ó wá pe ògì aláwọ̀ ọba pé ó bọ́ta ó yá nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn òun fẹ́ mọ̀ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ṣe gbéra nìyẹn ó bá dáfá ló wá ní Ògbòrògàndà pé òrìṣà kan wà nínú ìrókò yìí o òrìṣà yẹn gangan ló ń dínà Ọbàntà wa kọjú sí pé ìwọ́ta ló wà ń bẹ̀ olóhùn ìwọ́ta ní olóhùn Ṣọlábadé ó ní ẹ̀ kí ló dé tó ń dínà mọ́ òun ó nítorí pé ìlú ibi tó ń lọ yẹn nílùú bàbá ìyá ẹ̀ yẹn òun lòun lọ máa ṣe tutù bẹ̀ ìgbóná ló ń bá wọn jà nílùú yẹn ó dáa ojú lọ̀rọ̀ wà jẹ́ kóun rújú ẹ̀ tó bá tiẹ̀ máa tẹ̀lé òun lọ pẹ́lẹ́kùn bá kọ́ ẹ̀kọ́ kó ní kìnìún yọ kiri ilẹ̀kùn bá ṣí ó bá sún jáde ó wá wò pé ṣé ìwọ òrìṣà tó ń bá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó rí báyìí ó ṣàlàyé yẹn ò ṣe sọ lórí screen wọ́n jọ bára wọn sọ wọ́n jọ ṣe gbogbo ẹ̀ so ó wá ní nísìnyí báwo làwọn ṣe fẹ́ ṣe ó lè kí ni káwọn ṣe oníṣẹ̀lẹ̀ máa ń gbòòrùn bó ṣe pé ọlọ́wà pé ó dáa ṣẹ́bẹ̀rù ìdáwárù obìnrin Òjòwú bí yẹn ṣe wá gbé obìnrin Òjòwú yẹn àwọn á ní Ọlọ́wà Ìbẹ̀rù Ọlọ́wà Ìbẹ̀rù lẹ́nu wọ́n ṣe ti ọlọ́wà wọ́n ṣe gbé obìnrin Òjòwú ń bọ̀ jẹ́ bóni ni bó ṣe di òrìṣà wọ́n ti kọ́kọ́ ìgbà tán kúrò ní ọ̀gbẹ̀rẹ̀ níbi tí màmá ti fi ara ẹ̀ ṣe afárá tán máa dé ìlú kan tó ń pè ní Doko ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ dáná fún obìnrin Òjòwú torí iná lóbìnrin Òjòwú ń yá iná òun ló ń yá ìyẹn obìnrin Òjòwú iná ló ń yá
kò ń yá nǹkan ìmí ìjù iná lọ, kò ń jẹ epo, kò ń jiyọ̀, kò ń jata, kò ń wọ́n ń pẹ́ ẹ̀jẹ̀ sí lára, wọ́n ń domi sí lára. Òrìṣà tó mọ́ ni awọ ẹkùn dẹ̀ ló fi ń búra. Torí ìgbà tó ń bọ̀ ó dára fún wọn lọ́nà tí wọ́n fi respect ẹ̀. Ẹni tó gbèrú ṣe ló ó mú mọ́lẹ̀, kò jẹ́ kó rìn. Kí ló dé? Ìgbà tó dáfá wọ́n wá ní ọ̀nà ọ̀dà wọ́n ṣe sùn yẹn. Ìgbà tó máa di láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá ẹkùn níwájú ẹ̀ báyìí tó ti pa síbẹ̀. Torí ìgbà tí òun òrìṣà yẹ obìnrin ojú tó di pé ẹkùn yẹn dé ọ̀nà, ẹkùn yẹn dẹ̀dẹ̀ kò síbẹ̀ ṣe lè pọ̀ tó, ẹkùn ńlá ni ó máa pa gbogbo wọn, kò sí nǹkan lè wọ́n ṣe. So ìgbà táwọn máa wá sùn wọ́n gbé síwájú, àwọn sùn sẹ́yìn báyìí. Ìgbà tílẹ̀ máa mọ́ wọ́n rí pé ó ti pa ẹkùn yẹn. Òun náà ṣe ń pè ní ikú olúdà. Afínjú malẹ̀ tí ń fa ẹkùn bóra. Bẹ́ẹ̀ malẹ̀. So ó ti yọ ìgbà ẹ̀, ó ti fi pa ẹkùn yẹn. Wọ́n nígbà tẹ́kùn yẹn máa débẹ̀ ìjìnlẹ̀ ẹkùn yẹn lára ẹ̀ báyìí. Ó ṣe bẹ́ẹ̀ tẹ́kùn yẹn kú. So wọ́n wá béèrè pé báwo náà ṣe fẹ́ ṣe ẹkùn yìí. Ó wá ní awọ ẹ̀ nìkan bó wọ́n fi máa gbé òun. Awọ ẹ̀ nìkan fi bò òun lára. Awọ ẹ̀ náà fi ń bò lára títí di èní yìí. So ìgbà tó máa kúrò ńbẹ̀ wọ́n yà ní ìdòkù tó dáná fún nídòkù. Iná tó dá fún nídòkù yẹn ó yá iná yẹn, ìlú túbà ìlú túṣẹ. Ọba ń ta wá wò pé bóyá ìlú yẹn ni ló fẹ́ dúró sí, ó wá filẹ̀ sílùú yẹn. Ó ń bọ̀ ní Ìjẹ̀bú-Òde yìí. Ìgbà tó dé Ìjẹ̀bú-Òde bíbà ní odò Ẹ̀ṣà, ó bá màmá kan bíbà tó ń pè ní Ìrìlú àbí Ètùfolúkẹ́. So màmá yẹn ló bá ń bí. Obìnrin ojú Ṣọlábádé nìyẹn ń jẹ́. Ṣọlábádé òun lorúkọ ẹ̀. So màmá tó bá ń bí Òtúfolúkẹ́, ìgbà tó ń dé bíbà tó ń bá màmá yẹn, wọ́n jọ ṣàìtò fúnra wọn, jọ sọ̀rọ̀, wọ́n jọ ṣe gbogbo ẹ̀. Wọ́n wá kúrò níbí. Wọ́n wá àwọn ará ìdòkù, wọ́n ti wá ń wá ọba ń ta káàkiri. Torí ó ti lọ sí Ràṣọ wá, ó ti lọ káàkiri gbogbo ọ̀nà àtàn lọ sí ọ̀nà kìíní títí lọ dé Ìrẹsì, gbogbo bẹ́ẹ̀ ló ti lọ ní ọba ń ta ti lọ. So bí wọ́n ṣe filẹ̀ sí ìdòkò nìyẹn tí wọ́n wá àwọn ará ìdòkò. Ìgbà tó wá di pé ó bínú, ó wú gẹ̀lẹ́tẹ̀. So oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀ẹ̀, wọ́n wá ń wá kiri. Ìgbà tó wá rí ọba ń bí, ó wá nìkan lọ gbé wá. Wọ́n ṣe gbóbìnrin ojú wá sí Ìjẹ̀bú-Òde ni. Ìgbà tó wá dé Ìjẹ̀bú-Òde bí tán bá Ìrẹ̀lú, àwọn àti Ìrẹ̀lú jọ sọ̀rọ̀ gbogbo nǹkan tó máa fi máa bọ́, gbogbo nǹkan tó máa ṣe, bọ́n ṣe máa bọ́, bọ́n ṣe máa gbé wá, bọ́n ṣe jọ ṣàdéhùn ẹ̀ nìyẹn. So òun ló fi jẹ́ pé lọ́dọọdún la máa ń bọ́ níbí báyìí, ká dẹ̀ máa ń gbé yìlù káàkiri tó máa fi ṣètùtù. Tá bá ń gbé lọ, a máa gbé ẹ̀rọ dání. So ìlú dẹ̀ adẹ̀ ń dúpẹ́, ìlú ń túbà, ìlú ń túṣẹ, àrí wàhálà, àrí dààmú. Níbí báyìí wọn gbọ́dọ̀ fomi dáyàn lóró. Ṣé ni mo ṣe bọ́ọ̀lù síta bẹ́ẹ̀ everybody ń pọn lọ́fẹ̀ẹ́. So torí pé ìgbà tó bá ń ta máa dé bíbá omi ló kọ́kọ́ béèrè, òun àti Erelu wọn ò mọ́ra. So ìgbà tó dẹ̀ ti béèrè Erelu dẹ̀ fún lómi, ọjọ́ jókòó, ọjọ́ sọ. So bó ṣe rí nìyẹn. Ìṣeun sà bàbá. Bàbá ẹ jọ̀ọ́, mo ní ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè. Kí ni ipa àti ojúṣe Ọlọ́wà Ìbẹ̀rù nínú àṣà àti ìṣèlú Ìjẹ̀bú? Ojúṣe Ọlọ́wà Ìbẹ̀rù pọ̀ o, torí pé òun ni abọrẹ̀. Torí kò tí ì sábọrẹ̀ ní Ìjẹ̀bú-Òde. Torí pé òrìṣà kan ṣoṣo yìí náà ni a fi ń ṣe ètùtù ìlú Ìjẹ̀bú-Òde. So òrìṣà pọ̀ ní Ìjẹ̀bú-Òde o, òrìṣà pọ̀ ní Ìjẹ̀bú-Òde o, ṣùgbọ́n ní òrìṣà tá a máa gbé yí gbogbo ìlú ká, obìnrin òjòwú yìí ni Ṣọlábádé. So iṣẹ́ àti ṣe Ọlọ́wà ni pé ọ̀pọ̀ ju àwọn ibi tí àwọn olórìṣà tó bá ti ń ṣe nǹkan, wọ́n máa ń invite ẹ̀, wọ́n máa ń pè, wọ́n tiẹ̀ lẹ́tọ̀ọ́ àti pè ní, torí pé òun ló lórí wọn. Tó yé ẹ nísìn, òun ló lórí, òun ni abọrẹ̀ general. So tí olórìṣà ìlú bá fẹ́ ṣe, wọ́n máa invite ẹ̀, wọ́n á pè, so á lọ bẹ̀. So ojúṣe tiẹ̀ ń bẹ̀ á ṣe.
so tẹlẹ́gùn bá fẹ́ ṣe wọ́n á pè á lọ bẹ̀ ojúṣe tiẹ̀ ń bẹ̀ wọ́n á ṣe tí olórí torí pé òrìṣà bíi 3 ló wà lọ́dọ̀ wa ń bí báyìí ìyẹn ló dẹ̀ ṣàǹbí so ibi lobìnrin Ìjẹ̀bú wà ibi náà ni orò wà so ọba Ọ̀ṣọ́ọ̀sì ibi náà ló wà so Àgbè ìyẹn náà ló tún wà ń ta yìí so a lè ka tán ṣá so Ògún wà Ọ̀ṣun wà gbogbo àwọn nǹkan oríṣiríṣi àgbà àtàdé ń lò òun ló wà lórí dúró yìí so ojúṣe Ọlọ́wà pọ̀ láàrin ìṣègùn tàdé tún jẹ́ láàrin ìṣẹ̀ṣe tàdé tún jẹ́ oníṣègùn tí mo jẹ́ babaláwo tí mo jẹ́ oníṣègùn so gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ kò síbi tí wọ́n gbọ́dọ̀ pè wá sí tá à ní lọ so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá ẹ kí n béèrè ìbéèrè tó kẹ́yìn ká tó máa lọ kí ni ìmọ̀ràn yín fún àwa ọ̀dọ́ láti mú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá dúró nítorí àwa ọ̀dọ́ òde ìwòyí a ti gbà pé kí lóríṣà kí náà ń ṣe ń bẹ̀ a kò fojú tẹ́ńbẹ́lú ẹ̀ ní a ò ká kún kí lẹ lè rí sọ fún wa sàn. ẹ rí mo ti sọ nínú ọ̀rọ̀ kan ṣe rí ọ̀pọ̀ ju nǹkan ìmíì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwa ọ̀dọ́ ìsìn la fà mo fi gbogbo ẹnu sọ pé ó yẹ kí ogunkógun kan kó wọlé Yorùbá ṣùgbọ́n tá a bá ọ̀dọ́ wí a gbọ́dọ̀ bá wa náà wí torí pé mo fẹ́ lè sọ pé nǹkan tí wọ́n bá lẹ̀ lóníkálùkù tẹ̀lé torí pé a ní agbára nílùú yìí àtilẹ̀ Yorùbá àtilẹ̀ Ìjẹ̀bú agbára ń bẹ tó dẹ̀ confam tó jẹ́ pé gbogbo ogun tó ń sọ pé Boko Haram kíníkan láyé àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n máa yán ọ̀nà ni pẹ̀lú ọ̀kadà tán láwọn ń bọ̀ yẹn wọ́n máa yán ọ̀nà gbogbo wọn máa kú ni ṣùgbọ́n àwọn nǹkan yẹn a ti fi ọ̀làjú a ti fi ẹ̀sìn a ti fi bà gbogbo ẹ̀ jẹ́ àwọn bàbá yẹn náà ń gbà yẹn ọ̀tẹ̀ dẹ̀ tún pẹ̀lú ìgbéra sánlẹ̀ ó tún pẹ̀lú torí pé ìgbà tí Aláàfin tá bá sọ pé Aláàfin ó ní ọba kan nílùú kan ó ṣẹ̀hùn ó pe Kákàǹfò Ààrẹ Ọ̀nà Kákàǹfò ti Ìlọrin pé kíyẹn lọ bá ẹnìyẹn jà tó lọ pa tó bẹ́ orí ẹ̀ tó gu wádé láàrin ọba Ọ̀yọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kákàǹfò ti Ìlọrin orúkọ ẹ̀ kàn dẹ̀ sá fún mi Àfọ̀njá tó gun wádé láàrin wọn tí ogun yẹn tó fẹ́ tú ìlú kí ni ohun tó fa ogun yẹn ni pé ẹni tí Ọláàfin ló ṣẹ̀hùn tó ní kí Ààrẹ Ọ̀nà Kákàǹfò Àfọ̀njá kó lọ gbé orí ẹ̀ wá fóun wọ́n ń ṣọdún eégún lọ́wọ́ ni ibi tó ti ń jó yẹn ní Ààrẹ Ọ̀nà Kákàǹfò ti bẹ́ orí ẹ̀ odindi ọba ìgbà tó wá débẹ̀ ó wá sọ fún Aláàfin pé ìṣe náà ń ṣọdún eégún ló wá ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ pé ó yẹ kó jẹ́ kán parí ọdún eégún yẹn gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ o pé tó bá parí ọdún eégún yẹn lẹ́yìn ọdún eégún yẹn pé ṣé kò mọ̀ pé àwọn baba ńlá wa ló ń bọ̀ lọ́wọ́ bí inú ṣe bí Àfọ̀njá nìyẹn pé ó rán òun iṣẹ́ ó tún dẹ́bi fóun nǹkan ó ṣe bínú lọ nìyẹn Awólẹ̀ alágbára Kákàǹfò Àfọ̀njá alágbára òun ní kó padà wálé kó wá fóun lésì kó wá ṣàlàyé fóun bó ṣe jẹ́ Àfọ̀njá ò fẹ́ wá ó dogun ó dọdẹ ìlú tú ìyẹn dúró bẹ́ẹ̀ àwọn èmi wà lọ́dọ̀ wa ń bí tó jẹ́ ní Ìjẹ̀bú wa ń bí tó jẹ́ pé ẹ̀gbọ́n
làbúrò máa ṣẹ̀ ó máa mú nǹkan burúkú máa fi nà. So àwọn nǹkan yẹn ló ń jẹ́ kí àwọn bàbá yẹn wọ́n gbé àwọn nǹkan yẹn lọ. Ẹlòmíì ojú ogun ló máa kú sí pẹ̀lú gbogbo agbára ẹ̀. Ẹlòmíì ilé ló máa kú sí pẹ̀lú gbogbo agbára ẹ̀. Ṣùgbọ́n tí àwa tá jẹ́ ọ̀dọ́ tá à jẹ́ kọ́ confuse wa pẹ̀lẹ́sìn kan tá à jẹ́ kọ́ confuse wa pẹ̀lẹ́sìn kan dá aláàmú pẹ̀lẹ́sìn kan tá a bá dúró nǹkan tá à ń sọ yìí sì wà. Ṣùgbọ́n àpọ̀jù ti parẹ́. Tẹ bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe lójú ọmọ ẹ̀mí ìṣe ló máa ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n á ní àwọn kan ṣe oògùn ìbọn pé wọ́n yìnbọn fún wọn ó ràn wọ́n kò ṣe ní ràn wọ́n. Wọ́n mọ̀ pé kò pé ni èmi nísìnyí tó bá ní èèyàn kan bá lóun lóògùn ìbọn tó bá ti fún mi tí bá gbà tí bá lò lọ́wọ́ ẹ̀ tó bá gbé mọ̀ dání èmi ò ní dúró de o. Àmì ní dúró o torí mi mọ̀ bóyá ìwé ẹ̀ pé bóyá kò pé. Àwọn bàbá yẹn ń gba ìṣe náà máa dojúkọ ìbọn. Ogun tó sọ pé ogun Kúrìjì, ogun tó sọ pé ogun Jálumi, ogun tí Ìjẹ̀bú jà ń bí báyìí ní Yémójì, ogun Yémójì. Kí ni ó jẹ́ kí àwọn òyìnbó wọ̀lú? Ṣé bí àwọn náà látún padà lọ ṣe òfófó pé nǹkan báyìí náà ti sọ́nà ẹlọ́gbọ̀nà bí báyìí wọlé. Wọ́n máa sí ọ̀nà wọn ò ní rọ́nà wọlé. Tá a bá dúró ti ìṣẹ̀ṣe gbogbo ìyà tó ń jẹ wá yìí ẹnìkan bọ̀ àká mọ́lé ẹnìkan tá a bá dúró tì tí gbogbo ata fọkàn sí a dúró tì àwọn nǹkan yẹn ó ìwà lọ́wọ́ àwọn nǹkan tíjọba náà bá dẹ̀ lọ́wọ́ sí ó ìwà lọ́wọ́ àwọn nǹkan tó jẹ́ pé tó bá kó jáde ó dá mi lójú tó bá kó jáde kò sí nǹkan tó jẹ́ Boko Haram ní ilẹ̀ Yorùbá. Ìbúra bandits àbí kinní kan ó bá dín nǹkan tí dídé lù sákì jókíjó. A ṣe ń sọ̀rọ̀ ẹ̀ nísìnyí pẹ̀lú ìbẹ̀rù náà la fi ń sọ. Ọlọ́run má jẹ́ kan ká wa mọ́lé. Mo rọ ẹ̀yin ọ̀dọ́ ẹ dúró déédéé nípa ọ̀nà ìṣẹ̀ṣe ohun ìbílẹ̀. Tá a bá dúró tì Ọlọ́run ọba náà mọ̀ pé ẹrù bẹ́ẹ̀. So ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ bá wa fọwọ́ sí. Ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀. Àwọn náà dẹ̀ ṣiṣẹ́ ọwọ́ wọn. Ó ṣe á dúró ti ìlú Nàìjíríà o. Àṣẹ. Ìjẹ́bóde ò ní túká o. Àṣẹ. Ogun bandit ò ní wọ̀lú o. Àṣẹ. Àní rí dààmú o. Àṣẹ. Gbogbo ìtàdé ń gbọ́ kákàkiri àtàwọn ọmọ tán kó lọ́yọ̀. Òṣì á bá wa tú wọn lẹ̀. Àṣẹ o. Ọ̀rẹ́ á bá wa tú wọn lẹ̀. Àṣẹ o. Òṣè máa rí nìyẹn. Àṣẹ o. Àdúrà wa gbà o. Ilé iṣẹ́ Iwure Palace ò ní túká. Àṣẹ. Ojú ò ní tú. Àṣẹ. Òyà ò ní yà. Àṣẹ. Ọlálékan Olówu òun láláṣẹ àtolúdarí ibẹ̀. Ikú ò ní pa ẹ́ o. Àṣẹ o. Àrùn ní bí ẹ̀dẹ̀ o. Àṣẹ o. Ó ní mọ̀nira. Àṣẹ o. Ó ní mọ̀nira. Àṣẹ o. Ilé iṣẹ́ Modun jọ̀ọ́ kò ní bàjẹ́ o. Àṣẹ. Torí Modun náà ni. Bẹ́ẹ̀ni. Tí n bá gbé lura báyìí mo mọ̀ pé Olúwa ayé máa sọ̀ kalẹ̀ láti ìsàlẹ̀ Olúwa ayé tó máa dìde gbàǹgìdì. So Modun jọ̀ọ́ ó máa dùn ní. Àṣẹ o. Kò ní bàjẹ́. Àṣẹ o. Kò ní jóná. Àṣẹ o. Ìdààmú ò ní dé bá. Àṣẹ o. Ìwúre Palace kò ní túká o. Àṣẹ. Gbogbo ẹ̀yin ọmọ tẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ìdààmú ayé ò ní dé bá yín o. Àṣẹ o. Ẹ ga o. Àṣẹ o. Ẹ̀yin náà dolú ńlá o. Àṣẹ o. Ìjẹ́bóde àtòrò Àṣẹ o. àtùbà àtúnṣe o. Àṣẹ o. Gbogbo ẹ̀yin tẹ̀wé ọmọ ìdààmú ò ní dé bá yín o. Àṣẹ o. Gbogbo ẹ̀yin oníṣègùn ìdààmú ò ní dé bá yín Àṣẹ o. o. Gbogbo Ìjẹ̀bú lápapọ̀ ìdààmú ò ní dé bá wa Àṣẹ o. o. Ọba tàdé fẹ́ mú yìí ní kíákíá ní wéréwéré ọba olóríire tó máa débẹ̀ tó máa tu Ìjẹ̀bú-Òde lára tó dẹ̀ máa ṣe ìṣẹ̀ṣe òun ló ṣì máa ti fún wa. Àṣẹ o. Bó ṣe máa rí nìyẹn o. Àṣẹ o. tó. Tóore ń pèsè. Ṣeun púpọ̀ bàbá wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé fún àkókò yín. A máa rí yín bá sà. A ò ní rí jù báyìí lọ lórí ètò tòní. Mo lérò pé gbogbo wa la ti gbọ́ ohun tí bàbá wa Olowa Iberu ti ìlú Ìjẹ̀bú-Òde ti bá wa sọ lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, ẹ jẹ́ ká di ara wa mú, ẹ má yẹ ká fi àṣà àti ìṣe ilẹ̀ wa sílẹ̀ kí ogun má bàa ti ẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu. Onígbọ̀wọ́ ètò yìí ni Dr. Prince Olamilekan Olowu lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Orúkọ tèmi kò yí padà, Omidan ọmọ Làbákẹ́ yín náà ní láti iléeṣẹ́ Iwure Palace. A ó tún máa pàdé, ó dìgbà kan náà.